Ó ga o, bó ṣe ń ta wọ́n, ó ń ta wọ́n o, ó ń ro wọ́n o, ó ń ta wọ́n o, ó ń ro wọ́n. Bẹ́ẹ̀ ni, yóò sì ta wọ́n pa àwọn ọ̀tá, àwọn oníṣẹ́ ibi. Yóò ta wọ́n pa torí àwa kọ́ la rán wọn pé kán máa ṣiṣẹ́ ibi. A sì sọ fún wọn pé kán jáwọ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyà ní jẹ. Wọn ò tí ì rí nǹkankan. Tí wọ́n máa ń gbọ́ pé wọn ò rí nǹkan kan, wọn ò tí ì rí. Mariam náà ni. Wọ́n ní ṣe ló lọ bá kábíyèsí. Kábíyèsí, ìgbà tó jẹ́ pé Naomi, ìgbà tó ti jẹ́ pé Naomi ti bí mẹ́ta, ìbáwọn kó jẹ́ 3 plate, kó jẹ́ 4 plate, kó jẹ́ 100 plate. Ó ní ìyẹn ò ráhùn. Bẹ̀tìkọ́ tóun kàn mọ̀ ni pé kí kábíyèsí kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, kó sọ fún Queen Naomi pé kó má ì tí wá sáàfin. Kó má ì tí wá sáàfin. Kó yìí fún ní 4 months, 3 to 4 months kó tó wá sáàfin. Kì í sì torí ẹ̀ kó má ì tí dé sáàfin. Bí kábíyèsí ṣe wá ní, kí ni ìtumọ̀ yẹn tó wá ń sọ? Ó yá ṣàlàyé ẹ̀ fún mi. Ó ní òun ò tí fẹ́, òun ò tí ṣe kíní kan, ìgbádàkọ̀ òun ò fẹ́ kí Naomi tí ẹ̀ wá sáàfin yẹn rárá. Kán dúró sí Àkúrẹ́ kó máa tọ́ àwọn ọmọ yẹn. Òun ò kàn òun. Òun ti sọ pé Naomi ò lè wá sáàfin. Ṣé mọ̀ pé tí ó bá ti tó àsìkò, wọ́n ní wèrè máa ń pète wèrè fún odindi ọdún 3 kó tó já sí ọjà. So òun ni gbogbo ìtàn ṣe yẹn. Wọ́n yìí pète wèrò láti ya wèrè síta láti bọ́ṣọ because ọ̀rọ̀ tí wọ́n yóò wá ní ìtumọ̀ mọ́. Ọ̀rọ̀ àṣírí òun náà sọ jáde lẹ́nu. Wọ́n ní kábíyèsí wá ní, ṣé ìwọ ló fẹ́ kọ́ mi ní nǹkan tí n fẹ́ ṣe ni? Torí pé ìwọ gangan ló bí mi. Even gan ìyá tó bí òun gangan kò ní kọ́ òun ní nǹkan tó yẹ kó òun ṣe. Ó kàn lè fún òun ní advice tóun bá ready láti gbà wọ́n á gbà. Pé ìwọ àbálàrú ẹ̀, kí ló ní lẹ́nu? Kí ni nǹkan tó gbẹ́kẹ̀lé tó fi wá ń sọ̀sọkúsọ báyìí? Wọ́n á pàṣẹ fún òun kó òun jẹ́ kí Naomi má ì tí dé sáàfin right now o. Kó jẹ́ kó tó oṣù 3 àbí oṣù 4 o. Òun ò tí fẹ́ kí Naomi dé sáàfin. Kábíyèsí ní kí ó wá lọ mú ọlọ́pàá ẹ̀ wá. Torí Naomi ó ń bọ̀ live pẹ̀lú àwọn ọmọ ìbẹ́ta tó bí. Ó ń bọ̀ live royal mansion àbí royal villa àbí kí ló ń pè é ló máa dúró sí ní ààfin. Royal manor ló máa dúró sí láàfin. Kì í ṣe gbogbo ètò ìsọ̀ yìí. Wọ́n ní kábíyèsí ló ráyè tó rí ìdá lóhùn. Bẹ̀tú bá tún àwò lẹ́ẹ̀kejì láyé kábíyèsí á dá lóhùn. Nítorí pé bó ṣe nínú kábíyèsí ṣe ń dùn ló máa dùn wọ́n. Bí kábíyèsí ṣe ń yọ̀, inú wọn kàn ń bàjẹ́ ni. Irú àwọn yẹn wọ́n máa farabalẹ̀ dá wọn lóhùn. Torí nǹkan tí a fẹ́ Ọlọ́run ti ṣe fún wa. Kò bá sọ pé kábíyèsí o, báyìí mo fẹ́ ṣe, báyìí mo fẹ́ ṣe. Kábíyèsí á ní yes ma, mo gbọ́. Yes ma. Kí kábíyèsí tó bẹ̀rẹ̀ gbogbo èsì tó máa fún láti bàánú jẹ́. Ló bá ní kábíyèsí. So nǹkan tóun sọ fún ẹ, ìyẹn ni pé o ò fẹ́ gbọ́. Òun máa ní ìgbà tó ṣe kíní pé òun máa lo rescue. Ìgbà tó ṣàwò ìwé máa lo rescue. Ọ̀rọ̀ àṣírí. Kì í ṣe àwọn nǹkan tí màá sọ fún yín. Kì í ṣe nǹkan tí èèyàn máa sọ láfẹ́fẹ́. Torí ọ̀rọ̀ àṣírí wọn kì í káǹtì. Tí èèyàn bá ti káǹtì orí máa dànù ni. Ṣé ó yé wa? Ó yẹ kó ti yé yín jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní sìrègùn lọ́tùn lósì tó sìrègùn lọ́tùn lósì. Kábíyèsí, that is your own cup of tea. Wọ́n ó fẹ́ ya wèrè tó ń pariwo ṣe làwọn èèyàn dẹ̀ fi ń ṣe ìrànwọ́. Aṣọ ti fẹ́ nù wọ́n pa. Ara ti fẹ́ ta Mariam pa. Olóhun ti sọ pé òun kì í ṣe òun ò ní dúró sí ààfin pẹ̀lú Naomi. Ìsídà kí Naomi wá kóun lọ àbí kóun dúró kí Naomi lọ. Kábíyèsí ní ẹnu ẹ̀ lájọ wáyé.
wọ́n ló bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ̀rẹ̀ sí nígbà tó wá sùn tí ò dẹ̀ rẹ́ni dá òun lóhùn tí ò dẹ̀ rẹ́ni dá lóhùn wọ́n ní ṣe ló wọlé o wọ́n ní ṣe ni Mariam wọlé tó bẹ̀rẹ̀ sí ní kó ẹrù ẹ̀ ìyàwó kẹ́rù wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní kẹ́rù bó ṣe kẹ́rù tó kẹ́rù kó bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ ní láyé òun ò ní fojú òun sílẹ̀ kí Naomi padà sáàfin yìí òun ò lè bá gbé o òun ò lè bá ṣe o tàbí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe ni òun máa kúrò fún náà ó máa kúrò náà ni ẹ̀yin èèyàn wa èmi mo sọ fún wa pé ẹni bá ní nǹkan rẹ̀ ò ní ṣojú òun nǹkan rẹ̀ á rẹ̀ ṣe lẹ́yìn ẹ̀ náà ṣó tán bókù mo ní nǹkan tó máa lé wọn láàfin ó máa lé wọn ǹjẹ́ kò tí ń dé lọ àwọn nǹkan tó máa lé wọn kọ́ lélẹ̀ ìjọba ẹ̀kọ́ àwọn áńgẹ́lì ọlọ́run àwọn áńgẹ́lì mẹ́ta wà ṣé bí wọ́n ló gba ebèrú mẹ́ta nínú iná ìléru ṣé bí wọ́n ló gba ebèrú nínú àbí kíní kan nínú òkun pupa gbá mi olúwa lọ́wọ́ ogun alénimádẹ̀yìn àwọn ogun alénimádẹ̀yìn ọlọ́run ti gba Naomi lọ́wọ́ wọn ọlọ́run ti ṣẹ́ ogun fún Naomi àwọn ogun alénimádẹ̀yìn ìṣẹ́rí wọn bẹ́ẹ̀ ni ọlọ́run ti gbé Naomi lékè ó ti gbé kábíyèsí lékè káwọn náà lọ try ẹ̀ má jẹ yan wọn níṣu gbogbo ogun irú ogun tí Naomi là kọjá láyé ewu ogun tí Naomi fèsì láyé tọ́lọ́run dẹ̀ bá ṣẹ́ ogun ẹ̀ ọba tí kì í dójú tì ní lọ́pẹ́ yẹ ṣé ẹ rí ṣe ló ó kàn ṣe mí bíi pé kí n máa kọrin kí n máa gbé ògo náà á máa gbéga náà ni ìjọ mo gbọ́ pé Naomi bímọ ẹ wá wo celebration nínú ilé mi mo jójójó mo yọ̀yọ̀yọ̀ mo wá sọ fún gbogbo èèyàn pé Naomi ti bímọ àwọn kan ní ta ló ń jẹ náà mo ní kò lè yé yín ta ló ń jẹ Naomi torí ayọ̀ yìí pọ̀ jù mo ní kò lè yé yín èmi ló yé bẹ́ẹ̀ ni o àwa ni ká má dúpẹ́ a ó dúpẹ́ àwa la mọ owó ogun tí Naomi là kọjá torí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí Naomi ṣe lóyún gbogbo àwọn olólùfẹ́ náà ló lóyún gbogbo ìgbà tó wá fi bímọ yìí gbogbo ogun tó jà tó ṣe kiri gbogbo àná pátápátá là ń bá kérora bẹ́tọ̀ ọlọ́run wá ṣe ọba mi àtọlọ́run mi ògbèrè níjà kẹrù òbó níjà ẹ ṣé ọba tó jẹ́ pé ajáde má tán lè ní omi mi lẹ́mí gbé oko kábíyèsí ẹlẹ́bùrẹ́kì ojú mà ti àwọn olórí yìí o ojú mà ti àwọn aṣebi yìí o ó ní ńlá Mariam ni mò ń sọ̀rọ̀ yìí o ó ní ńlá o ó lóun ò ní dúró kí Naomi wá bá wọn ní ààfin òun lòún máa kúrò fún kí ni ìgbẹ̀yìn kí ni nǹkan tí ìbá ṣẹlẹ̀ kí ni nǹkan tí ìbá ṣe ta ló fẹ́ kúrò fúnra wọn nínú Mariam àti Naomi nǹkan tó máa lé queen ó ti lè queen bí báwo queen náà ni olórí náà ni wọn olórí Mariam nǹkan tó máa lé òun ló ń lè lọ báyìí ẹ̀rù máa bà wọ́n ti mọ̀ pé tí Naomi bá dé sí ààfin yẹn gbogbo ogun máa bàjẹ́ gbogbo nǹkan tó ń ti rì mọ́lẹ̀ gbogbo ẹ̀ ló máa gbiná dànù gbogbo tó wà lórí níbi ìkọ̀kọ̀ gbogbo wọn pátápátá lọ́lọ́run máa tú palẹ̀ tó máa tú jáde ẹlòmíì máa gbaná ẹlòmíì máa ya wèrè torí ẹ̀ náà ṣe ń ṣe fèrè kọ́ wọ́n ti sọ fún un pé ibi tó ti lọ ṣe gbogbo ẹlẹ́bọ lóògùn ẹ̀ àwọn babaláwo ẹ̀ ti sọ fún un pé ṣọ́mọ nǹkan tó fẹ́ ṣe o tóbìnrin ò bá ti wọnú ààfin oògùn ẹ̀yìn máa jẹ́ ṣùgbọ́n má ṣe jẹ́ kóbìnrin yẹn wọnú ààfin o má ṣe jẹ́ kóbìnrin yẹn padà sáàfin o torí ẹ̀rí kíní yẹn ṣe ká lára tóun ò gbọ́dọ̀ rí Naomi láàfin Naomi máa wá sáàfin torí ilé ẹ̀ ní ẹ̀yin lẹ́wà bá níbi ìjókòó ẹ padà síbi ìjókòó sí padà sí ti ilé bàbá Nọ́sírù ibi ilé bàbá Nọ́sírù níbẹ̀ ní ibùjókòó ẹ̀ ibùjókòó Naomi ló ti wá bá irọ́ lọ pa Mariam ẹ ti fail ẹ ti ṣe gbogbo irú yí báyìí nǹkan tó máa lẹ́yìn sí lẹ́yìn ó sì ń lẹ́yìn ò ní ìdí kábíyèsí ọlọ́run á lọ́rọ̀ ẹ̀mí kábíyèsí máa yọ̀ láyé kábíyèsí tó bá tún rí nǹkan tó jẹ́ ìyàwó méjì mẹ́ta
orogún ó máa máa sá ni. Tí ó bá jẹ́ pé kábíyèsí gan-an lójú kòkòrò olójú kò mú kó lọ léèrè kábíyèsí kí ló kí ni jẹ́ obìnrin, kí ló ń wá lára obìnrin, kí ló ń wá lóòótọ́ obìnrin ni mí o bẹ́tì ó yẹ kí kábíyèsí fi gbogbo eléyìí ṣàríkọ́gbọ́n kò sẹ́ni tó máa advice kábíyèsí mọ́ gbogbo ìyà tó ń jẹ kábíyèsí nípa gbogbo eléyìí ọlọ́run mọ̀ sí o torí ọlọ́run kan fi ilẹ̀ pé kó fèsì wàhálà ìyà yẹn kọ́nà tó rí rescue ó ti fọmọ yìí rescue ó ti fi Naomi rescue ẹ̀ so kó má ṣe irú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó tọrọ ní ká má sọ fún bàbá wa Ọ̀jájá kó má ṣe irú ẹ̀ mọ́ ọlọ́run ti gbé níjà ọlọ́run ti ṣẹ́gun ó yẹ kó bẹ̀rù ọlọ́run ó yẹ kó dúpẹ́ kó dúpẹ́ gidi gan lọ́wọ́ ọlọ́run kó lúwa ṣe o mo gbé ọ̀gá o bàbá torí pé ẹ ṣé olúwa ẹ ṣeun o olúwa ẹ ṣeun o mo gbé ọ̀gá o bàbá torí pé ẹ ṣé ọlọ́run ti ṣe ògbógbò orí fún ọlọ́run lókọ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣe ẹ bá mi like kékeré bá mi subscribe ẹ ṣé gan bẹ ṣe tẹ́tí sí wa ẹ ṣé bá mi subscribe ẹ ṣé ẹ lè bá mi ẹ dá mi fi sí comment section ẹ ṣé gan ọlọ́run á wò wá pọ̀ o ààbò ọlọ́run á dájú lórí wa o ikú ò ní jí wa gbé ṣe ikú ò ní rí wa gbé ṣàrùn ní sọ wá lọ́jọ́ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run á dájú títí tipẹ́tipẹ́ àjọ ìrírí ayé wa lágbára ẹ̀jẹ̀ Jésù a ó rí a ó gbọ́ a ó tọ́ a wà á ré ikú kọjá bọ́ sínú yìí a ní kú mọ́ o lórúkọ Jésù Kristi olúwa ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi bye.